ọmọ ìṣàgá òkú máa ṣe ó yá ẹ jẹ́ ká jíjọ ṣe ìṣàgá dé ló wọlé o ẹ jẹ́ ká jíjọ ṣe o. àti ìṣojú òòlù káàkiri àgbáyé ọjọ́ pẹ́ àmọ́dún ìlú ìṣàgá yàtọ̀ gbogbo èèyàn ló ń ròyìn ìṣàgá day celebration 2025 ó máa mèlú mìgboro lọ́dún yìí o. olúwo Gabriel Aramide olúwo ìlú ìṣàgá ló ń pe gbogbo wa lórúkọ kábíyèsí Israel Highness ọba Joseph Olúsọjí Ọládélé Tẹ̀là oníṣàgá tìlú ìṣàgá orílẹ̀ Wednesday ọjọ́ 24 oṣù kejìlá ní gbogbo ètò abẹ́rẹ́ ní pẹrẹwu pẹ̀lú àwọn ètò lọ́lọ́kọ̀ òjọ̀kọ́ tá a ti làálẹ̀ títí dọjọ́ Sunday ọjọ́ 18 oṣù kejìlá December 28 táwọn máa ṣe àṣekágbá ayẹyẹ ìṣàgá day a ó máa fáwọn èèyàn lámì ẹ̀yẹ a ó sì máa ṣe ìkówójọ fún ìdàgbàsókè ìlú ìṣàgá Alhaji Ṣínú Àkànní Scorpido lolórin ọjọ́ náà àlejò pàtàkì ọjọ́ náà ní gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún àti aṣòfin àgbà Solomon Ọlámilékan Adéọlá Yáyì senator representing Ogun West Senatorial District ìṣàgá day 2025 celebration ọmọ ìṣàgá òkúmàṣe ojú wa máa rọ́dún o olùkéde olúwo Gabriel Aramide olúwo ìlú ìṣàgá orílẹ̀.